Ìbàtọ́rọ́ ìbàkìṣì adébábú adìyẹ òkòkò tòdó ọ̀run bà wálé ayé ọmọ náà ní kó yá máa ṣe adìlẹ́gẹ́lẹ́ ayé tán ó ṣe ìbàtọ́rọ́ ìbàkìṣì ìbàtọ́rọ́ lọ́dún ìbàkìṣì bádìyẹ ó bá mú mi a sì júbà Ọlọ́run Olódùmarè ọba dẹ̀dá ọba ṣẹ̀dá ọba tó mọ̀ ní ọba tó mọ̀la ọba tó mọ̀jọ́ gbogbo kẹ́ni kẹ́ṣe ọládọmudọmú ọlárùmùrùmù ọba adìkankù kẹkẹwò kẹyẹ láńkìní ló ń jẹ́ Olódùmarè ajá ń kí ni àjàní Olódùmarè mo pè é lórúkọ wá pè é bẹ́ńjọ́ kíní ó dolówó láńkìní ló ń jẹ́ ajá ń kí ni àjàní Olódùmarè mọ̀ wípé mo pè é lórúkọ ajẹ́rò pè é bẹ́ńjọ́ kíní ó dọlọ́rọ̀ láńkìní ló ń jẹ́ ajá ń kí ni àjàní Olódùmarè mọ̀ wípé mo pè é lórúkọ ọgbọ́n ọ̀ràngún àdá pè é bẹ́ẹ̀ níjọ́ kíní ó dé nílé gbogbo ìjọ Olódùmarè á pè é lónìí gbogbo tá a máa ṣe mílò ní báwa fàṣẹ sí o ọba tó láyé o gbogbo èyí tá a máa ṣe mílò ní ká bá ní fàṣẹ sí o. Orúkọ tèmi ni ọmọọba Adéyínká Òjòpagogo. Fún ọdún Olókun tá à ń ṣe lénìí ni pé láti appreciate Olódùmarè, láti appreciate àwọn nǹkan tí Olódùmarè dá fún wa, láti appreciate omi òkun gangan fúnra rẹ̀ èyí tó jẹ́ ajé, nítorí pé ta bá rí pé nínú omi òkun ibẹ̀ náà ni ajé ti jáde, ibẹ̀ ni ohun ribiribi ti jáde. So a wá ń ṣe ọdún yìí láti máa fi dúpẹ́ lọ́wọ́ Olódùmarè fún oore ọ̀fẹ́ tó fún wa láti lè wá máa kí Olókun ní ọdọọdún. A tún ń ṣe ọdún yìí láti máa jẹ́ kí gbogbo ire gbogbo èyí tó wà láríwá ni, èyí tó wà ní gúúsù, tó wà ní ìlà, tó wà ní ìwọ̀ kó lè máa jẹ́ títí tàwọn ọmọ adúláwọ̀, kí Olókun lè máa ṣe oore tuntun fún wa lọ́dọọdún. Àwọn ìdí ẹ̀ nìyẹn tí a fi ń ṣe ọdún Olókun ní ọdọọdún ní ìpínlẹ̀ Ondo State. Orúkọ mi ni Ìyálájé Olókun Adéníkẹ́ Fágbọ́làgún Alájogun. Ọdún Olókun ìpínlẹ̀ Ondo State tó jámọ́ fún àwa ọmọ Ondo ni wípé a ti ń ṣe tẹ́lẹ̀ àti ààrẹ ti ń ṣe kọ́lọ́run jẹ́ kí owó ọlá kó túbọ̀ máa pọ̀ sí. A fi ń tọrọ ìbùkún ẹ̀mí gígùn, òun la fi ń tọrọ l'Ondo State. Nǹkan tó jámọ́ nìyẹn adẹ̀ nígbẹ́kẹ̀lé ẹ̀ pé tá a bá ṣàdúrà ń bíbà yìí àdúrà máa ń gbà. Ọdọọdún la máa ń wá síbí, a ti ń ṣe aláyé àwọn ìyá ńlá ìyá wa, a kò dẹ̀ ní parun lórí tiwa náà. K'Ẹlẹ́dùmarè kó túbọ̀ máa lọ́ra ẹ̀mí gbogbo wa náà àtọwọ́ ọmọdọ́mọ kọ́ lè máa ṣe, kọ́lá Ondo State lè máa pọ̀ sí. Òun la ṣe ń wá sí ibà tó dẹ̀ ti wọlé sí fún wa tó jẹ́ ọlá náà kó má parun. Mo wá wúre fún gbogbo Ondo State, Nàìjíríà lápapọ̀, gbogbo lọ́balọ́ba àti gómìnà tuntun tá a ṣẹ̀ṣẹ̀ yàn wípé mo fi ajé mo fi wúre fún wọn, ajé kó máa bá wọn gbé, kájé kó dúró tì wọ́n, kó fi lé wọn ṣe bùgbé, kó fi ọ̀dẹ̀ wọn ṣe bùsọ̀, kó má dágbére fún wọn. Àsìkò tán yan èmi ìyálò yèyé Lájẹ Olókun Ondo State tuntun yìí, kásìkò tèmi náà kó rọ̀ wọ́n lọ́rùn o, kíre owó kó wá wọn wá o. Èmi náà owó tí màá fi ṣe tí màá fi gbẹ́rù àgbà náà kárájé k'Olókun kó pèsè ẹ̀ fún mi. Gbogbo àwọn sponsors wa na Wura sponsors gbogbo wọn lọ́pọ̀lọpọ̀ tá a lè dárúkọ láti Amẹ́ríkà ni o, nílùú òyìnbó ní gbogbo bí àti Nàìjíríà ń bíbá yìí o, kí ajé kó máa bá wọn ṣe kó fi lé wọn ṣe bùgbé o, kó fọ̀dẹ̀dẹ̀ wọn kó fi ṣe bùsọ̀ o. Ibi tó ti ń rówó kó má gbẹ o, ilé Olókun kì í gbẹ o, kí ilé wọn ó má gbẹ o, káìsàn má wọlé tọ̀ wọ́n o. Gbogbo ẹni tó bá ti ń b'Olókun dòwò pọ̀ kì í pàdánù o, kán má pàdánù nǹkan rere láyé wọn o. Ìyàwó ayé sì lè kó kànáà l'Amẹ́ríkà o, mo ṣàdúrà fún o, ilé Olókun kì í gbẹ o, ilé yìí ò ní gbẹ o, ọ̀dẹ̀ yìí ò ní dàrú o, gbogbo àwọn ọmọ yín máa lálùbáríkà o, àwọn ọmọ tèmi náà lálùbáríkà o, àtàwọn àbúrò mi o. Olódùmarè ọdún lọ́tọ́ ọdún kò ọdún jọ bí èsì òṣùṣùṣù aláwòrò ó fọ ọdún bọ́dún gbogbo ọmọrúmọlẹ̀ wọ́n wẹ́rẹ́wẹ́ wọ́n ń bọ́ ọmọrúmọlẹ̀ wọn. Gbogbo ẹgbẹ́ actros lápapọ̀ la máa parapọ̀ o, láwọn sì jẹ́ Olókun ògbógbòmùdù alùgbìrìgìdìjànà àwọn wá síwájú ẹ láti wá gbúre
ǹjẹ́ Olókun abẹ́ o kó wá lù fún wa o. Olókun làgbà omi o Olókun omi gbogbo bọ̀wọ̀ Olókun ewúro làgbà igi ewúro làgbà igi igi gbogbo bọ̀wọ̀ ewúro làgbà igi ẹlẹ́yà làgbà aṣọ ẹlẹ́yà làgbà aṣọ aṣọ gbogbo bọ̀wọ̀ ẹlẹ́yà làgbà. Olókun o àmọ́ ọlọ́gbà lónìí kó darí àjẹsọ̀dọ̀ wa. Olókun àmọ́ ọlọ́ni ilé wa mẹ́jọ gbọ́ná fẹ́ kú. Ọ̀dọ̀dọ̀ wa mẹ́jọ kùtù fò ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀rọ̀ tá a wà ń bí ọkọ̀ lágùn wá a sì débi láyọ̀ àtàláfíà nígbà tí a bá ń padà Olódùmarè jẹ́ ká délé báre. Àrìnàkọ́rẹ́ ni kó jẹ́ tiwa o àkọ̀yà bí ni kó jẹ́ tiwa o. Ìwọ Olókun ògbógbòmùdù kó o dá wa lóhùn gẹ́gẹ́ bí ìbéèrè wa. Owó ni wọ́n fi ń lólé ayé ìwà ni wọ́n fi ń ṣòdì ọ̀run adébá fún ọmọ wọn lẹ́lẹ́ ayé pẹ́pẹ́pẹ́ láì Olókun ò jẹ́ ká lọ́wọ́lọ́wọ́. Ìwúrẹ́ bí àṣù Olókun ti gbọ́ Olókun àgbògbòmùdù ẹ̀ ń bójú ẹ̀ra èsì alẹ̀ tó gbọ́ ìmọ̀lẹ̀ tó gbọ́ àwọn náyà àwọn náà gbọ́ o ìkúra ṣe náà dorí báyìí o. Olókun lù gbàdá níjọ́ Olókun lù kò mí o wọn adé máa yọ méjì ní ìkànnì ó ti gbà. Àwọn bàbá wa náà wá bá wa ṣe àdúrà. Àkọ́dálé ni àṣẹ̀bá o. Àṣẹ̀bá o. Ìbà ọkùnrin lè ní o. Ìbà obìnrin ni o. Olókun jẹ́ gbọ́nà ní o. Kò wá sí nǹkan méjì o. Àwọn ọmọ ẹgbẹ́ ọdọọdún la máa ń wá. Àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ. Nígbà tá a wá lè sí gbogbo àdúrà wa. Tọdún yìí ó tún wá dùdú tẹ̀sí lọ. Olókun ẹ ṣé o. Olókun ẹ ṣé o. Nígbà tá a wá lè sí àpọ̀tẹ́lẹ̀ yìí. Nígbà tá a tún wá lọ́dún ìyá wa lé jẹ́ ká máa lé sí lówó ká máa lé sí lọ́mọ ọ̀nà wa kó máa là. Àkọ́dá kò gbọ́ lẹ́ni o àtẹ̀dá kò gbọ́ lẹ́ni. Àwọn tó ń ṣe agbátẹrù ètò yìí tí ẹgbẹ́ àtọ̀ yìí fi ń lọ sókè jẹ́ kó máa rí ná jẹ́ kó máa rí lò. Bàbá wa àràbà ẹ̀ṣọ́ ikú kó má pa o àrùn kó má gbòdì kétí ẹ̀ kó máa gbọ́rọ̀ ayọ̀ gbogbo nǹkan tó bá wọ́n dáwọ́lé kó máa yọrí sí ere. Ìyá wa Adéníkẹ́ tó so oúnjẹ tó náwó tó nára ní ìwòye àmọ́dún kó lé sọ́wọ́ kó lé sọ́mọ. Nígbà tí a bá tún máa pàdé mi báyìí aeroplane kó wá bà sí ìbáyìí fún wa. Kó lè ṣèjẹ́rìí sí pé Olókun olójú lóòótọ́ a máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lórí ọba ìlú yìí. Bàbá ti ń dé ọ̀dọ̀ ẹ̀ là ń dé sí ó ń gbà wá tijó ń gbà wá tẹ̀yẹtẹ̀yẹ níwòye èsì àgbàdúrà a ní òkè ìṣòro ẹ̀kọ́ di pẹ̀tẹ́lẹ̀ ó dẹ̀ ti di pẹ̀tẹ́lẹ̀ a máa dúpẹ́ o. A tún wá bẹ̀ẹ́ lọ́dún yìí kó máa ní sí kó máa rẹ̀ sí. Seaport abẹ́kọ́ ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ tún di ìwòye ọdún tó ń bọ̀. Ọ̀nà tá a tọ̀ débí níwòye èsì kúkúkùkú lórí o lọ́dún yìí o ti di tá a lọ Olókun ó ṣe o nímọ̀ ṣe má jẹ́ kó pa o àmọ́ ṣe má jẹ́ kó pa o. Eriwoya àyàgbó àyàtọ̀ àyàjẹ àyàmú ọmọ eriwo ṣì pé ọdún jọ àmọ́ ọdún wa yìí ṣì pé àwa ìjọ Assembly of Traditional Religious Worshippers ní Ondo State àwa la wá ṣe ọdún Olókun lẹ́yìn mi Arárọ̀mí la wà Arárọ̀mí seaside ní Ondo State. Etí òkun yìí ó jẹ́ one very important potential economic hub fún Ondo State. Ìdí tí àwa ẹgbẹ́ Assembly of Traditional Religious Worshippers ta ṣe yàn án láàyò láti máa ṣe ọdún yìí òun ni wípé kí a lè draw attention àwọn ọmọ Ondo State ká jákèjádò àti gómìnà náà sí potential tí ó wà níbàyìí in the hope that níbàyìí máa wà developed adẹ̀wà ń bẹ Olódùmarè àti gbogbo àwọn ìmọ̀lẹ̀ wa náà wípé kí wọ́n wá jẹ́ kí níbàyìí kó dìde. It has a potential of producing
a lot of job for the teeming unemployed youths of the state. So as an economic hub, that's the major reason that a fi wá sí báyìí. Mo dẹ̀ ṣe ní ìwúre wípé ọdún yìí tá a wá ṣe náà bó ṣe láyìnrìn báyìí bá ṣe ń lọ sílé wa a máa lọ láyọ̀ àtàlàáfíà. Gbogbo àwọn sponsors wa títí látòrí Wura Culture Foundation, Yeside lábẹ́ agbátẹrù Yeside lẹ́bí kòkà, a ṣe ní ìwúre wípé gbogbo àwọn sponsors wa òun wa máa ro òkè o, iwájú báyìí lọ́wọ́ ajá iwájú náà máa lọ o, ọkàn gbogbo wọn máa balẹ̀ o, ẹnu rẹ báyìí ọlọmọ aráyé máa fi wé titi wọn báyìí o. Ifá ló ní pé fífi ní ṣojú ọmọ tẹ́rẹ́ ń tẹ́rẹ́, ọ̀pá ló gbèjò látànà, ó ṣèdíwèrè kí adébádé yọrí jù tí ṣe ìyé ìjọgbè tí ọmọ aráyé fi ẹnu òbú tí wọ́n fi ń wí titi ọmọ titi ẹ̀. Bọ́lá ó gbé kó wá mú ṣe ó gbọ́ rẹ̀ bọ́ níbẹ̀ orúbọ o, ó gbẹ̀mọ̀ fẹ́ ní iyọ̀ wí tèmi o, ẹnu iyọ̀ ó máa fẹ́ ní iyọ̀ wí tèmi, ẹnu iyọ̀ ẹnu ayọ̀ ẹnu adùn ẹnu tódùn positive things ni wọ́n máa sọ nípa àwọn sponsors wa. Yìí sì lẹ́yìn kíkọ́ ẹnu iyọ̀ lọ́mọ aráyé máa fi wí titi yín o. A ṣe ìwúre fún gọ́vnọ̀ Ondo state náà pé àsìkò yín lórí àlééfà á tu ìlú Ondo state á tu lára o, ayé dà tiwa o, ayé náà máa dà tiwa o, ayé dà tiwa o, ó máa di ọ̀run fún gbogbo wa o, ọkàn gbogbo wa balẹ̀, orí gbogbo wa máa sàn o, a máa ní luck ní gbogbo ọ̀nà ayé wa ni o. A ṣe ìwúre fún president wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu náà pé Ọlọ́run á jẹ́ kí ẹ̀mí wọn kí ó gùn dáadáa. Wọ́n ti ń ṣe first term lọ, a ṣe ní ìwúre pé wọ́n á rójú àyè tún ṣe second term náà. Gbogbo àwọn good policies wọn tí wọ́n ń gbé jáde náà a máa favour àwọn ará ìlú. Àwọn tí ò tí ì ní sùúrù náà Ọlọ́run á bá bu òróró sùúrù sí wọn ní ọkàn. Ìgbé lárugẹ ilẹ̀ Yorùbá náà aṣojú gbogbo wa báyìí o. A ṣe ìwúre fún Ọọ̀ni wa Ọọ̀ni rìṣà, a ṣe ní ìwúre pé apátápá ìsìnbá ilẹ̀ ilé fi ń kórè wọlé o, ilé Ọọ̀ni ò ní bàjẹ́ o, ọ̀nà Ọọ̀ni o kò ní dàrú o, gbogbo lọ́balọ́ba pátápátá ọba alára ti ìlú Àárọ̀mí a ṣe ìwúre fún yín náà, ọkàn yín á balẹ̀ o. President Atros, Chairman Atros Àràbà Ọ̀ṣọ́, ọkàn yín á balẹ̀ o, kó wa jẹ̀pẹ́ o. Àràbà Adétúnjí Fọlọ́runṣọ́ Ìṣálámì, ọkàn yín náà á balẹ̀ o. Deji of Akure land, gbogbo ládéládé ilẹ̀ Yorùbá pátápátá àdé apẹ́ lórí, bàtà apẹ́ lẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ apẹ́ lọ́wọ́, adọ́kìnní o, ní kábàámọ̀ o. Àwọn olórí wọn ò ní gbóná láàfin o, àwọn ọmọ láàfin wọn ò ní gbóná o. Àwa tẹ́ ń darí náà ọkàn wa á balẹ̀ o, ayé wa á dẹ̀ síwájú o, á rí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ o, àṣẹ ìṣàmọ́dún o, àṣàmọ́dún túṣẹ̀ míì.